ó yẹ kẹ́nìkan lè bá wa mú bàbá lọ lé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ò lọ lé o mọ́ tó ṣe ni lẹ́yìn tó fi tipátipá bá ọmọ yẹn lájọṣepọ̀ tán ó tún wá ra bíléèdì ó ní irun bẹ lábẹ́ ọmọ yẹn spiritually òun ó fa irun abẹ́ rẹ̀ òun ó dẹ̀ fa irun orí rẹ̀. Welcome to the channel, please subscribe. arákùnrin ni ó bá ọmọ 16 years lò pọ̀ lákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó tún wá pè wá ń jọ Sunday ó bá a ní pé òun fẹ́ fa irun abẹ́ àti irun orí rẹ̀ tọmọ sí sájáde tó fi bọ́ sí àárín àwọn èèyàn tó rí. ọba ní àjọṣepọ̀ lákọ̀ọ́kọ́ ó tún wá pè lẹ́gbà míì ó fẹ́ fa irun abẹ́ àti irun orí rẹ̀. bẹ́ẹ̀ni. síbẹ̀ ni. orúkọ tèmi ni Adeleke Mathew láti. kàn súnwájú díẹ̀ kàn dáhùn pé ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ súnmọ́ wájú sọ̀rọ̀ sí kínní ìdákun. bó ṣe ṣẹlẹ̀ ní ìjọ Sunday. mo ń bọ̀ wàá sọ bó ṣe ṣẹlẹ̀ já ẹ wà nípàdé. ní general meeting lọ́jọ́ Sunday nìkan bíi to 8 lálẹ́ bí aṣá ṣe rí tí wọ́n sàmù pásítọ̀ yìí wá bá wa bí wọ́n ṣe mú pásítọ̀ yìí wá bá wa wọ́n mú dìgbàdìgbà àwọn tẹ̀ ti fẹ́ mọ̀ náà a ní ẹ má nà ẹ fi sílẹ̀ a bá ní kí ló dé wọ́n bá ní à ó fẹ́ rẹ́pù ọmọ ni ọmọ ẹ náà wà dà báwọn èèyàn ṣàṣe jáde ní àdúgbò wa lọ́tún lọ́sì eré ọ̀dọ̀ wa àwọn OPC náà ti jáde àwọn tó jẹ́ bí ọlọ́pàá ọ̀kan náà ti jáde ẹ ṣàṣe mu ẹ má nà tẹ bá nà ẹ lè ṣe léṣe sí wa lọ́rùn lálẹ́ Sunday yẹn bí mo ṣe ẹ ṣá gbé wa ẹ handle fàrẹ fún mi ẹ jẹ́ ká gbé ká máa gbé lọ sí Agidigbo bàtà ṣe débi lálẹ́ Sunday ọjọ́ ti lọ ó ti lọ bóyá bíi 10 àwọn tá a bá níta àwọn sọ fún wa pé ẹ tó lè attend sí wa pé wọ́n sì ń lé pé nínú káwá láàárọ̀ Monday ọ̀ká ló handle fàrẹ fún ọlọ́pàá àbí àmọ̀tẹ́kùn a ó pé tá a bá gbé lọ bẹ̀ ọlọ́run méjì àdáná ó ti wà lọ́rùn wa tí wọ́n bá ti mọ́ sẹ́ẹ̀lì tí wọ́n náà pa sí wa lọ́rùn tá a bá tún mú la àmọ̀tẹ́kùn tán náà tó fìyà jẹ tó kú síbi àwa dúró lálẹ́ Sunday yẹn inú ọkọ̀ náà lájọ sùn níta mọ́júmọ́ ní ìta Agidigbo bíbá bó ṣe alẹ́ yẹn wá ní àwa rí bra Túndé alọ́ àtẹ̀tọ̀rẹ́ nìkan tó jẹ́ yẹn wá ń bì tájọ wà ládùúgbò òun ló dá bra Túndé yẹn mọ̀ bó ṣe rí wọn ó wá pé bra Túndé àtẹnìkan ṣe yọjú sí wa wọ́n wá yọjú sí wọn nínú mọ́tò wọ́n dẹ̀ kámẹ́rà rẹ̀ lẹ́ wọ́n béèrè ọ̀rọ̀ lọ rẹ̀ kó má kúrò ó sì sọ òdodo fún wọn ìlú wa jẹ́ kó àárọ̀ Monday táwa wà yẹn àfi wá rí alájí àwa fi ṣàlàyé fún alájí fi ní tó bá di òní ká mọ̀ bọ̀. ó kọ́kọ́ ti bá alájọṣepọ̀ tẹ́lẹ̀. bọ́mọ ṣe sọ fún wa. ọmọ ọdún 16. lẹ́yìn ìgbà yẹn ó tún fẹ́ ṣe ó wá pè lẹ́lẹ́kejì. wọ́n wá sí church. wọ́n wá church bọ́mọ yẹn ṣe sọ fún wa ó ní láàárọ̀ ọjọ́ Sunday yẹn ó kọ́kọ́ mú lọ sódò ó bọ́ sí òhò ó wẹ ọmọ yẹn ní òhò lódò ó wá ní kọ́mọ ó lọ ó wọṣọ ẹ̀ padà ó wá ní tó bá dọ̀sán kọ́mọ yẹn ó padà wá bọ́mọ yẹn sì lọ padà bá lọ́sàn ó wá ní kọ́mọ yẹn ó lọ ra bíléèdì wá ó fọmọ yẹn lówó bọ́mọ yẹn sì lọ ra bíléèdì ó wá tún mọ́mọ yẹn lọ síbi ẹ̀gbẹ́ odò yẹn ó ní kọ́mọ ó tún bọ́ra alẹ́ sí òhò kọ́mọ ó fi ẹ̀yìn lélẹ̀ kọ́mọ sì fi ẹ̀yìn lélẹ̀ ó wá yọ bíléèdì ọmọ wa ní kí lẹ fẹ́ ṣe ó lóun fẹ́ farun abẹ́ rẹ̀ àti irun orí rẹ̀ ọmọ sì fọwọ́ gbọ̀n bíléèdì yẹn dànù bíléèdì yẹn bọ́ sódò àpàràpà tí wọ́n jọ yíra wọn ọmọ yẹn kan ṣàjáde ní òhò ó sì sá wá sí ìta. ìhòòhò lọ sádọ́dọ̀ tí. ìyẹn ló sá wá síta àwọn tó rí báyìí kí ló ṣẹlẹ̀ àwọn bọ́ìsì mi tó wà ní tòsí ọ̀nà ibẹ̀ ìní wa bá wa lé pásítọ̀ mù yẹn sì lé pásítọ̀ mù wọ́n kàn wà mú bá wa ní general meeting lálẹ́ Sunday yẹn bá wa sì ń gbé bọ̀ ni. ṣé wọn ná pásítọ̀. àwọn náà àní kí wọ́n mọ̀ náà wọn àwọn ọlọ́pàá fẹ́ máa gbé. àbí wọ́n ti nà wọ́n kán tó dọ́dọ̀ yìí. tí wọ́n bá nà wọ́n wọn ò lè balance báyìí àwọn OPC gan ti wà àní kò OPC torí tó OPC bá nà wọ́n lè ti gbá wọn ní nǹkan àníkẹ́ni bọ́dì òmò náà àwọn OPC yẹn gan wọ́n sàní ẹ̀bà ìwọ tó jẹ́ ni ìwọ ẹ̀ sá fọkàn balẹ̀ àwọn ò sàgbé lọ sí Agidigbo pàṣẹ gbé bọ́ọ̀lù alẹ́ Sunday nìyẹn. jọ wàá ṣe ẹ̀pọ̀n fún mi ẹ̀ wọ́n bá mi súnmọ́ kí nìyẹn dáadáa sókàn fi gbọ́ ẹ̀yìn ó yá kí ló ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ pé ní ibo tí ló ṣe ẹ̀pọ̀ súnmọ́ ní ìjọ Sunday wọ́n ti wá sí church wọ́n kọ́kọ́ wá níjọ́ Friday wọ́n wá sí ìṣòro nígbà táwọn tá a ṣe ìṣòro tán wọn ò dẹ̀ lọ sí ilé
wọ́n dẹ̀ ní mo dẹ̀ ti ṣàlàyé àwọn nǹkan kan fún wọn náà tẹ́lẹ̀ pé n tó ṣe ọmọ yìí rèé o pé n tá a máa ṣe ni o n tá a máa ṣe ni o wọ́n dẹ̀ ní àwọn náà ti ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní gbogbo ibi tí àwọn dé wọ́n bá ní fine no problem n kò dẹ̀ di ìjọ Sunday torí n tí mo máa lò fọ́mọ yẹn kò sí ní ilẹ̀ mo lọ rà ní ìjọ Sátidé nígbà mo dẹ̀ lọ rà Sátidé fúnra ara mi náà ni mo yọwọ́ ní àpò ara mi mi gba $1 ní ọwọ́ wọn n kò dẹ̀ di Sunday tó di Sunday àárọ̀ Sunday mo ní àwẹ̀ o nǹkan kan ìṣẹ́jú mọ́mì rẹ̀ náà dẹ̀ ni mo fẹ́ fi wẹ̀ ìdí rẹ̀ sì ni pé òun àti mọ́mì rẹ̀ ìgbàjú-ìgbàmú oníkẹ́ríkẹ́rí bá wòde ó dẹ̀ lè yasọ mọ́ mọ́mì rẹ̀ ní ara kìí ṣe pé ẹ̀yìn mọ́mì rẹ̀ oní gbogbo yìí ti ṣẹlẹ̀ ìṣẹ́jú mọ́mì rẹ̀ ni Sunday yẹn mo dẹ̀ wẹ̀ ní àárọ̀ nígbà mo dẹ̀ wẹ̀ fúnra ẹ̀ náà ló lọ bá aṣọ rẹ̀ fúnra rẹ̀ mo dẹ̀ wẹ̀ ní àárọ̀ mo dẹ̀ ní tó bá ti dọ̀sán wà á tuntun ìwẹ̀ yìí wẹ̀ o n kò dẹ̀ di ọ̀sán àti Sunday yẹn náà àti parí sáfíìsì everybody ti ṣe kíni ó ti lọlé ó ti kù àwa àti mọ́mì rẹ̀ kó dẹ̀ wẹ̀ ìwẹ̀ yẹn tó kù kóun àti mọ́mì rẹ̀ ṣe kíni kán wá lọ sí ilé wọn gbogbo ohun tó bá yẹ kí n gbé fún wọn kí n lè gbé fún wọn ìyẹn tó sì fà á nígbà tí di ẹlẹ́ẹ̀kejì mo ní ó ra bíléèdì ó dẹ̀ ti ra bíléèdì dì mo ní bíléèdì yìí o bíi tèmi àti mọ́mì rẹ̀ náà jọ sọ tẹ́lẹ̀ tó náà dẹ̀ wọ̀n bẹ̀ mo ní bíléèdì yìí o a máa fi fá irun abẹ́ rẹ o àti irun orí rẹ o mo ní ìdí ní tí a fi ṣe bẹ́ẹ̀ ó ní pé ọ̀fanú àràǹdà láàmú .1 ẹlẹ́ẹ̀kejì sì ní in tó sì wà nínú rẹ̀ àwọn pé kinní kan ní ara ayé ó wà nínú rẹ̀ mo dẹ̀ ti ṣàlàyé àwọn kan wà fún mọ́mí rẹ̀ mo ní ìgbà tí mo ní ọṣẹ yìí mo ti rẹ́ everything kalẹ̀ nígbà bá ṣe tán fúnra ẹ̀ mo ní ṣé ẹ lè ṣe àbí ẹ lè ṣe àbí kí n bá yín ṣe wọ́n dẹ̀ ní táwọn bá máa ṣe kò ní gbà mo dẹ̀ ní okay fine no problem ọlọ́run ṣe wà ń bẹ̀ kò sí ẹlòmíì yàtọ̀ kò sí aráàta tó bá yẹ pa aráàta wà ń bẹ̀ ọ̀tọ̀ ni tó máa pè mo ní fúnra yín náà ni okay kò sí wálẹ̀ ṣùgbọ́n tí n bá ti bá yín ṣe tó ẹ̀yin náà lẹ́sẹ̀ kí ni lẹ́fọ̀ọ́ ara yín ṣe kí ni lẹ́fọ̀ọ́ ara yín kò yín sì kọ́ yín bẹ́ẹ̀ ṣe ṣe mo dẹ̀ ní ìwẹ̀ yìí o ayé pé yóò kọ́ wẹ ègún àti èpè lẹ́yìn ìgbà náà irun orí rẹ̀ àti irun abẹ́ rẹ̀ yóò ṣe kí ni yóò fi ṣe ìràpadà ògo bí mo ṣe sọ fún wọn ni pé tó máa fi ṣe nìyẹn mo dẹ̀ ti ṣàlàyé fún wọn báwọn nígbà tí adé ó dẹ̀ di ọ̀sán yẹn náà tá a máa lọ wẹ̀ àkọ́kọ́ lọ sí kí ni mo ní wà á kọ́kọ́ wẹ̀ ìwé odò lẹ́yìn ìgbà tó o bá wẹ̀ ìwé odò tán ìgbà yẹn ló wà sí tí ni ló wà ṣẹ̀ṣẹ̀ wá wẹ̀ ìwẹ̀ kejì omi ìwẹ̀ yẹn sì ní èyí tí mo ṣe pé àwọn pe omi kan ní omi dábí padà àti omi solution water ẹbí tó ti ń ta solution àwọn ti ń tà mo dẹ̀ ṣe kí ni mo dẹ̀ bá ṣe àgbo èyí tí mo dẹ̀ fi ṣe àgbo yẹn ewé àkókò ni mo lọ àwọn mọ́mì rẹ̀ náà ló bá jà àwọn náà wọ́n gbé kaná àwọn náà dẹ̀ sí nígbà tó ń dẹ̀ dà sí inú bọ́kẹ́tì torí inú bọ́kẹ́tì rẹ́ẹ̀dì la dà sí inú bọ́kẹ́tì rẹ́ẹ̀dì la dà sí mo dẹ̀ ṣe kí ni èmi náà mo lọ wá kó òkúta mẹ́ta a dẹ̀ dà sínú omi yẹn ó láwọn ẹsẹ̀ kan tá a wọ́n kà sí àwọn kankan tá a sì sómi yẹn kéèyàn tó lè fi wẹ̀. ẹnì kadì ẹ̀ ń bẹ̀. yes inú sáàmù tá a kà sí a kà psalm 3 psalm 35 psalm 18 psalm 114. lórí omi nìkan sáàmù tá a kà sí jẹ́ 21 a dẹ̀ ka Jóòbù sí. Okay. Adẹ̀ka Genesis 11 bẹ́ẹ̀ la kà àwọn ẹsẹ̀ bíbélì yẹn sí gbogbo sáàmù yàrá ó jẹ́ 21 àtàwọn ẹsẹ̀ bíbélì yẹn tí a kà sí sínú omi yẹn tí ó kọ́kọ́ fi wẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tó bá wẹ̀ tán mi ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ fún yàn. irú iṣẹ́ yẹn. tó kọ̀ fáàmù torí àbímọ mi ní ìwé ẹ̀ náà bí mi sí. mo lè gbàwé àwọn àṣẹ kan kọjá kí n tó ṣe kí ni torí ibì kan mo wà tẹ́lẹ̀ kí n tó lọ dúró sí ọ̀dọ̀ chọ́ọ̀chì mọ́mì mi. yes lẹ́yìn ìgbà tí mo dẹ̀ ṣe báyẹn tán
àwọn dẹ̀ mú lọ sódò gẹ́gẹ́ bí mo ṣe sọ mo mú lọ sódò mo dẹ̀ ní ìyìn tí pé bíléèdì yìí tó lọ rà wá yìí o oníbọn fífa irun abẹ́rẹ́ àti náà torí èrò ń bẹ lójú ara rẹ̀ ká sọ confam tí bí ó bá ti jẹ́ gbangba ká sọ wáyà báyìí kí gbogbo ayé gbọ́. Èrùn. Àwọn tó bá jójú ẹ̀. You mean ant èrùn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Okay. Ọlọ́mọ paná ẹ̀mí wa. Àmín. Ọlọ́mọ sì fọ́ wa lójú ẹ̀mí àtọ́jú tara. Ẹni tí ò bá ti ṣe kí ni ẹni tó bá ti múra dáadáa ìran rẹ̀ ó di bàbàì. Ìran rẹ̀ ó ṣe kí ni yóò di bàbàì. Àwọn wòlíì gbọ́ mi báyìí. Àwọn pásítọ̀ gbọ́ mi. Àwọn àfáà gbọ́ mi. Ṣùgbọ́n ẹni tó bá ní ojú ẹ̀mí láàrin wa tó bá wò dáadáa yóò mọ̀ pé ìkan sọ ọmọbìnrin. Yóò ti tètè yé àwọn. Yóò ti tètè yé. Ẹni tó bá sì wò dáadáa bọ́mọ ẹ ṣe wà tẹ́lẹ̀ kan ló wà ní ìsìn. Torí tẹ́lẹ̀ yóò máa wò sùn kò ní lè sọ̀rọ̀ yóò máa jẹnu tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ a sì mú ọ̀tọ̀ lé. A sì ṣe kí ni a sì mú ọ̀tọ̀ lé. Ó ti wá ń wà òkè báyìí. Ó ti wà òkè báyìí wọ́n kẹ̀ parí iṣẹ́ yẹn tó kù kó dẹ̀ mọ́ lọlé mo ti parí everything kó máa gbé lọ. Mo ti parí gbogbo ẹ̀. Nígbà tá a dẹ̀ dòdò mo ní a máa ṣe kí ni a máa bọ́ fárun abẹ́rẹ́ a dẹ̀ máa fárun orí rẹ̀. Ok bẹ́ẹ̀ni yẹn gan sí ni inú odò ló bọ́ sí. Èmi gan sí ni mo ṣe kí ni ibi ó ti rọ́ mi dànù mo ṣubú àjọ ṣubú sínú odò ni. Ẹ̀yin náà bẹ́ odò. Inú etí odò omi yẹn wà níbi tòsí chọ́ọ̀chì wa báyìí ló wà. Ẹ bọ́ sínú odò yẹn. Bẹ́ẹ̀ ni inú omi yẹn ti ń fà ṣùgbọ́n inú odò yẹn gangan ni ó tì mí báyìí èmi náà ṣe kí ni èmi náà bọ́ sí inú omi. Ṣé kò sáà ní problem? Kò ní problem lẹ́yìn a ti parí iṣẹ́ yẹn ká dẹ̀ gbé fún kó dẹ̀ lọ́mọ lòlé kó dẹ̀ ṣe kí ni kó dẹ̀ wá òkè kí gbogbo ẹ̀ ṣe kí ni kó dẹ̀ jẹ́ rodò lọ́mọ mi. Pé téèyàn bá ti ẹni àmì òróró Ọlọ́run sódò ṣé kò ní problem toró tì í sódò. Kò ní problem ọlọ́mọjà dáàrún nítorí rẹ̀ ó ní tó ṣe mí níjọ́ tún ní ọjọ́ tí ìṣèmọ́júmọ́ ni abẹ́rẹ́ méje ni mo pọ̀ jáde nítorí rẹ̀ ẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ dábì mi ní kí ló mú mi lóru. Ẹ pọ abẹ́rẹ́ lẹ́nu. Méje life and direct dábì mi ní pé kí ló mú mi. Ẹ̀ẹ́dẹ̀ kọ́sẹ́ télọ̀. Mi ò kọ́sẹ́ tó ọ̀fà ni. Bóyá mo dẹ̀ lọ ṣe kíni tí mo dẹ̀ pọ̀ jáde ní ìdájí yẹn náà mo ṣe kíni ìmú lọ já ewúro pápá mo sì ṣe kíni mo dẹ̀ sàwọn mo sì ṣe kíni mo wà òkè bẹ́ẹ̀ ni. Èmi sì ní wọn ò kọ́ mi ṣe wòlíì àwọn màlẹ́kà ní gbé wá fún mi confam nǹkan àwọn tó jẹ́ wòlíì ṣẹlẹ̀ wọ́n gbaṣẹ́ lọ́wọ́ mi tí mo dẹ̀ ń kọ́ wọn mi ò kí ń wo ìwé mi ò dẹ̀ kí ń ṣàjíkọ́. Mọ́mì mi ní dádì mi ní àwọn òkè dádì mi ò dẹ̀ fi ṣe kí ni wọn ò fi ṣiṣẹ́ ṣe ni. Mọ́mì yín ló fi ń ṣiṣẹ́ ṣe. Mọ́mì mi ló fi ń ṣiṣẹ́ ṣe. Sẹ́nu ẹ̀ ni mọ́mì yín bí yín sí. Inú ẹ̀ ni mọ́mì mi bí mi CAC tí àánú ti ń bẹ ní yàrá chọ́ọ̀chì ibẹ̀ ni wọ́n bí mi fílẹ̀ aago méje ọ̀hún wọn ò sì bí mi sọ́sibítù. Wọ́n sọ pé àwọn sì yàn túlẹ̀. Bẹ́ẹ̀ ni wọn ò sì bí mi sọ́sibítù ṣùgbọ́n tí mo kẹ̀fẹ́ fàyọ ni ìjọ Sunday yẹn kò tètè mọ́ wá chọ́ọ̀chì bọ́lá ò bá dẹ̀ sí kíni ìtọ́lá ò bá dẹ̀ sọ èyàn sì gbọ́dọ̀ sọ torí èyàn padà bá ṣe kíni èyàn padà jẹ̀bi lọ́dọ̀ lọ. Bẹ́ẹ̀ni Ọlọ́run ló ní kẹ́ ẹ léwé àkókò yẹn. Bẹ́ẹ̀ni. Ewé àkókò àti kíni. Ewé àkókò lásán ni. Ẹ kàn já sínú omi. Mo kàn já sí mo ṣe é bí àgbo. Ìwòsàn ni. Bẹ́ẹ̀ni. Ó wà nù Bíbélì bẹ́ẹ̀ o. Ẹni tó bá ka ìwé ẹ́sítọ́dù tó dẹ̀ ka ìwé Lífítíkù yóò mọ ìtumọ̀ tó wà níbẹ̀. Bíbélì sọ ìwé Jeremáyà 23 ó ní èéṣe tí àwọn olùṣọ́àgùntàn ti ń ṣe kíni tó fi máa wọn àgbo mi ṣìnà. Ó ní ègbé ni tí a fi rántí kó jẹ́ iṣẹ́ tí ò yẹ kó jẹ́. Bẹ́ẹ̀ni. It's alright. Ẹ calm down. Yes sir. Mo rí pé ẹ stress ara yín so much. Mi ò stress ní dààmú orí làkàlà wọn gósè tó yọ gẹ̀gẹ́ lọ́rùn. Iná ni gósè tó yẹ pa lórí. Bẹ́ẹ̀ni ní dààmú ọ̀rọ̀ ló dẹ̀ mọ́ kómokómo rò ó wà. Bẹ́ẹ̀ni. Ẹ tún ṣe Yorùbá ni. Ọlọ́mọ dá àrùn ẹ̀mejì mo ti try
ilé ẹ̀kọ́ gíga tí ò bọ́ sí. tí ò bọ́ sí tá a bá ti rówó díẹ̀ bẹ́ẹ̀ tá a bá ti lọ a bá ti ṣe semester kan owó já wa ń jọ ní semester kejì ni. ẹ yà padà dá sí chọ́ọ̀chì. mo ti ń ṣe náà tẹ́lẹ̀ láti ilé àti kékeré gan mo tiẹ̀ ti ń ṣe màá dẹ́ sọ̀rọ̀ báyìí mi ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan bẹ lára mi. It's all right. Pastor. Yes sir. ṣé wọ́n sọ ìtàn ìgbà kékeré yín fún yín. wọ́n sọ fún mi o. kí ni wọ́n ló ṣẹlẹ̀ ńgbà náà. torí àkàndá èèyàn ni mí. mo ti ń wò bẹ́ẹ̀ náà. àkàndá èèyàn ni mí. àtàndá èèyàn àbákàndá èèyàn. àkàndá èèyàn Okay. ò ní mí. torí ìdí tí mo fi já àkàndá èèyàn torí ìgbà tán bí mi dàda ni mí oṣù kásì ni oṣù kásì ni n yè sí ìbínú n yè sí ìjà torí ike ni mọ́mì mi ń tà tẹ́lẹ̀ wọ́n máa ń ta ke àwọn abọ́ nǹkan kan tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ní ṣọ́ọ̀bù kò sí bí mo ti mọ̀ níyànà chọ́ọ̀chì kan tó kó wa sí olódó láti gba ṣọ́ọ̀bù gbogbo yẹn ṣùgbọ́n nípa ìtàn mi tó fi jára mọ̀ǹdà n ò bí mi sí ọsibítù mẹ́ẹ̀mí dẹ̀ lọ sí ìṣòru ní ìtí àánú ìyànà chọ́ọ̀chì ní CAC yẹn wà ibẹ̀ ni wọ́n sì ṣòro lọ́wọ́ ni ó dẹ̀ di bí aago 12 òru ìní mọ́mì mi bí mi torí táwọn tí àánú bá wọ́n mọ̀ ní ọmọ ọ̀dọ́ wa ní àmì yẹn bẹ lára mi. bẹ́ẹ̀ ṣe wá ṣe tó ń gbà kékeré wọn sọ pé ẹ forí gbálẹ̀ rárá. bóyá kí ọmọ ṣeré kó kàn forí gbógiri àbí kó gbálẹ̀ lẹ̀. ọmọ pọ̀ ọmọ kékeré. ọmọ kékeré yóò ṣe bẹ́ẹ̀ lóòótọ́ yóò ṣe bẹ́ẹ̀ yóò dẹ̀ ṣubú yóò dẹ̀ forí gbà kankan. It's all right. ṣé ara ìtọ́jú rẹ̀ náà ni bẹ́ẹ̀ ṣe bá lò pọ̀ tẹ́ bá sùn. yóò dáa fún yín. àmín. àdẹ̀ ní dààmú. àmín. kò ṣẹ̀ṣẹ̀ mọ́ wá chọ́ọ̀chì wa. ṣé ẹ rí i mo prefer kí n bá obìnrin àgbàlagbà kájọ mọ́ jíròrò ju ọ̀dọ́mọbìnrin lọ torí nǹkan báyìí ni torí mo máa ń wọjọ́ ọ̀la bí bó o nìgbẹ̀yìn mi ó ṣe dáa bó o lọ́jọ́ ayé mi ó ṣe kíni bó o ní ó ṣe rí ládùúgbò níbi tá à ń gbé wọn ìbò obìnrin ọmọ ọ̀dọ́mọbìnrin ṣeré àwọn àgbàlagbà ni àjọ máa ń sọ̀rọ̀ láìsí pé kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ìjọ Friday yẹn náà wọ́n dẹ̀ wà mi ì sí láṣọ wò rí mi ì dẹ̀ gorí ẹ̀ rí ṣùgbọ́n n tó lè fà ní tẹ́ èèyàn bá ti jọ ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti tilẹ̀kùn mọ́ rí wàhálà ó ṣẹlẹ̀ o. ẹja gbangba la wà yìí bí mo ṣe wà èmi kì í parọ́. yóò dáa fún yín. àmẹ́ èmi kì í parọ́ n ò sì sí lẹ́yìn àrùn òṣàbòsí rí mo sì mọ́ bá ọkọ àtìyàwó parí ìjà dáadáa. ó ń là káyìí ni. mo mọ́ bọ́kọ àtìyàwó parí ìjà ìyá sọ́mọ mo dẹ̀ mọ́ bá wọn parí ìjà mo dẹ̀ mọ́ tolé onílé bó ní wàá ṣe dalé onílé rú bó ní ṣe dalé ara tèmi rú ẹ ti ń tolé onílé tí ò wá lè tolé tara rẹ̀ ẹ hàn pé kò dá ṣùgbọ́n tó ṣe kí ni tó tolé onílé tó rẹ̀ tó tara rẹ̀ ayé ò ní rí di rẹ̀. I tell you. ó pé ọ kó o sòótọ́ ju kó o para lọ kó o bára rẹ̀ mi tí ò yẹ. I know they lie for you. èmi sì parọ́ tèmi tí n bá ní mo jẹ kí ni mo jẹ ni bí ìbá ní mi ò jẹ́ nu yéé dùn olórí pé mi ò jẹ́. ṣé ilẹ̀kùn títì mọ́ rí yẹn ló wá fà á. bẹ́ẹ̀ bá ti di torí mọ́mì mi máa ń sọ kinní kan ó mọ̀ gbọ́ tí ìwà tóbìnrin bá ti jọ wà nílé tọ́ ọ bá ti sílẹ̀kùn tọ́ ọ sì kà kọ́tìn tọ́ ọ bá ti tilẹ̀kùn wàhálà ti dé o bó o ṣe o bó o ṣe o ayé sọ pé o ṣe ìbá àṣàgbàlagbà ìbá àṣọmọdé. yáyá fi. yáyá fi ibẹ̀ wá ni pé. bóṣù aláàjì. nkì má wulẹ̀ lọ́bẹ̀ ń ló dáa fún. ó tọrọ mi.
gbangba láwà yìí tọ́rọ̀ bá dẹ̀ ti dé gbagba ká sọ kó ń bẹ̀ kò sí tàbí máa fà kankan àmín ẹ̀yin náà ṣe ẹ pẹ́ fún wa àmín ẹ̀yin dẹ̀ ní wáyé tì àmín ẹrù tí kì í ṣe yín ẹ̀ ní gbà àmín ẹrù tí kì í ṣe tí ẹ̀ ní gbà àmín níjọ́ yín ṣe ti sísì tá à ń wọ̀ lọ ẹrù tí kì í ṣe tí ẹ̀ ní gbà àmín ìtọ́ báyé yín jẹ́ ẹ̀ ní bà àmín mo sọ̀rọ̀ àṣẹjáde gẹ́gẹ́ bí wòlé ọlọ́run àlàyé àdàbí tí n bá mú nǹkan mi mo orúkọ mi ló kù ṣùgbọ́n tí mi ò bá ti mú nǹkan mi mo sọ̀rọ̀ jáde tí n bá gba bí àwọn àṣẹ kan kọjá mo sọ̀rọ̀ àṣẹ jáde ẹrù tí kì í ṣe tí ó bá ti yín jẹ́ ẹ̀ ní gbà àmín bí olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ ń bẹ ayé ò ní padà lẹ́yìn yín àmín ayé ò ní kọ̀yìn sí àmín mo sọ̀rọ̀ àṣẹ jáde àdàbí tí n bá tàn kan lá àdàbí tí n bá ní olúgbò nǹkan ló kù àdàbí tí n bá nìkan mi ní kọ̀rọ̀ ṣùgbọ́n tí mi ò bá ti ná álímì ló kọ́ tí ilẹ̀ ń jẹ́ bí òjò bá rọ̀ ilẹ̀ fi mu ni mo rán àṣẹ jáde ó yẹ ẹ máa ga àmín ẹ máa ga àmín ẹ tí ì tàn ó yẹ lọ máa tàn àmín ẹ lọlẹ̀ kẹ́ ẹ tó wọlẹ̀ àmín ẹ lọlẹ̀ kẹ́ ẹ tó wọlẹ̀ àmín ẹ tí tó ní onílé ilé tí yín náà ní dẹrù àmín ayé ò ní rí di yín àmín ayé ò ní rí mímú àmín ní gbogbo ọ̀nà iwájú bẹ́ẹ̀ lọ́pọ̀ ibi tí ó ré sí iwájú lẹ́ẹ̀ mọ̀ lọ àmín òkè lẹ́ẹ̀ múru sí òkè lẹ́ẹ̀ mọ̀ lọ àmín àṣẹ́gun bẹ́ẹ̀ àmín kò sóhun tó yí bara àmín bíbélì wípé nígbà tí ara ẹni sọ́ọ̀lì jáde kò nílẹ̀ Íjíbítì tí ara ẹni jáde kò ní àdèjì yìí náà Júdà níbi mímọ́ rẹ̀ Ísírẹ́lì di ìjọba rẹ̀ òkun rí ó sá Jọ́dánì ló padà sẹ́yìn àwọn òkè lápò bí àgbò àtàwọn òkè kékèké bí àbẹ́kúta kí ló ṣe kí wò kún tí wọ́n fi sá ìwọ Jọ́dánì tí wọ́n fi padà sẹ́yìn ẹni tó sòkúta dádágò mi ó sì sòkúta lórí ṣùgbọ́n mi tí olúwa nílẹ̀ àti jáde ọba ayé àtàwọn tó tẹ̀dó sínú rẹ̀ nítorí tó fi lẹ̀ sọ́nà lórí òkú ó lè pé kalẹ̀ lórí ẹ̀sán sẹ́wọ́n mi. èyí ni ẹjọ́ sàfẹ́rẹ́ ọlá Jákọ́bù ẹgbẹ́ orí sókè yánnàmà káàdà gbé orí sókè yìí lẹ̀ pẹ́ yíráyé kí ọba ògo kó sọ̀kalẹ̀ wá táyà ní ọba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà sì ní ọba ògo yìí ẹgbẹ́ orí sókè yánnàmà káàdà gbé orí sókè yìí lẹ̀ pẹ́ yíráyé kí ọba ògo kó sọ̀kalẹ̀ wá táyà ní ọba ògo yìí olúwa náà ní ọba ògo yìí láíláí àmín. àmín ẹ ṣé bàbá. pásítọ̀ yes sir. ẹ jọ tẹ́lẹ̀ bá mi dáhùn ilé street ẹ̀mí ló lè bá sùn. èmi ò ní tilẹ̀ ń tọ́ lọ́hùn o tí ó pè mí nìkan àti ìṣẹ̀dá mi nínú sàárè òun ló dòyì ìyá rẹ̀ ló dòyì àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ló dé dòyì torí mo já ẹnìkan tó jẹ́ pé gbogbo ayé ni mo bá ṣeré mo lè ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. ẹ̀yin àti ẹ̀ má tilẹ̀kùn má rí pẹ̀lú ẹ̀. lóòótọ́ ó ti wá rí tó wá ṣe ìgbélé ọjọ́ mẹ́ta ó ti wá rí. ẹ̀yin àti ẹlẹ́jọ́ wa náà ló ń gbà yẹn. mọ́mì rẹ̀ mọ́ wáyé mọ́ ń lọ ni tí ó ti kọ́kọ́ wá ṣe ìgbélé ọjọ́ mẹ́ta kò dẹ̀ sí kìíní kò dẹ̀ parí rẹ̀ tí kìíní yẹn bá ti gbé wọ̀. kí ló ń ṣe gan. ṣé ẹ rí bó ṣe wà yẹ tó bá yọgi ní ìsìn kò sẹ́ni tí ò lè fi wọ̀n wò. ó lè yọgi kó fọ́ ọmọ yín lórí. èmi àti ẹ bíi fíìmù bíi tátà lọ ni. tátà lọ Àlàmú. ṣé ẹ mọ tátà lọ ni. ìyẹn mọ tátà lọ. ẹ kàn gbọ́ náà lẹ sì lo ọ̀rọ̀. tọ́ máa sọ pé eégún jọ bí aláyà bí òkè kò sí tí ò lè mú kò sì sẹ́ni tí ò lè fi wọ̀n wò. it's alright. ó ṣe rí nìyẹn. it's alright. lọ́jọ́ tẹ́ ẹ bá alájọṣepọ̀ sí mọ́mí ẹ̀ wà ń bẹ̀. àní dààmú. àmín. ṣé ẹ rí ẹni tó fa lọ́bọ̀lọ́bọ̀ yìí ó ní pé wọ́n ní mo bá sùn nítorí òmẹjọ fún wọn nìyẹn ọjọ́ Sunday náà ló dé ìròyìn ọjọ́ mo lè wẹ́ lọ́wọ́ gan-an fi wá bá mi. pásítọ̀. yes sir. kí ni orúkọ church yín mú bọ̀. orúkọ church yìí. ẹ sọ̀rọ̀ sí máìkì. orúkọ church mọ́mì mi ni Jehovah Jireh tí gbogbo èèyàn mọ̀ sí ọlọ́run alágbára tó ṣiṣẹ́ àmì tó ṣiṣẹ́ ìyanu láì náà ló mọ̀lá. Jehovah Jireh. bẹ́ẹ̀ ni. ẹ tẹ́ni ọdún mélòó báyìí.
tí n bá sì mo ti tó 25. Tẹ́ sure kí ni èjì yín gangan? 25. Jehovah Jireh. Bẹ́ẹ̀ni. Ọlọ́run alágbára. Bẹ́ẹ̀ni. Okay. Dẹ̀ sí yọ. Ìṣeré nìyẹn. It's alright. Wọ́n á jà Ẹ sọ pé ẹ̀sẹ̀sẹ̀ máa ṣe irúṣẹ́ ìfáwọn èèyàn. Bẹ́ẹ̀ni sà. Tẹ́ máa ń bá wọn fá irun abẹ́ wọn. Ihun tí mò ń sọ rèé o. Ẹ má misquote. Ẹ má bínú pé mo lo kinní yẹn o. Ihun tó sọ bẹ́ẹ̀ o wájú. Ẹ ṣe tí ò dáa. Torí ihun tí mò ń sọ ni pé mi ò ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ wòlíì. Iṣẹ́ ètò ìgbà tẹ́ ń àdúrà. sọ pé ẹ ṣe irú kinní yẹn fún lẹ́ẹ̀kan pé ewé àkókò kankan ẹ wá ní pé ẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe ni mo ṣe ń ran yín létí pé ṣé lóòótọ́ lẹ ṣẹ̀ṣẹ̀ máa ṣe Mi ò fáwọn èèyàn. ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ fáwọn èèyàn. Ihun tó bá jẹ mọ́ kálukú. Okay. Torí ó ní tó rọ̀ mọ́ ìṣẹ̀dá kálukú o. Èèyàn mélòó ni bí bá fárun abẹ́ yẹn tí èrùn èlò ti rọ̀ mọ́ ṣẹ̀dá wọn? Ṣáájú tí Òun ni yóò jẹ́ ní àkọ́kọ́ tó rọ̀ mọ́ ṣẹ̀dá tiẹ̀. tó rọ̀ mọ́. Torí nígbà tí mo sọ fún mọ́mì rẹ̀ jẹ́ kó yé mi pé ó ti ṣe pé àwọn ti ṣe kíni àwọn ti gbọ́ nǹkan iná tẹ́lẹ̀. Ok, mọ́mì rẹ̀ náà wàá sọ bí wọ́n ti gbọ́ ń sìn. Ẹni ọdún mélòó lọmọ tá à ń sọ yìí? Sí wọ́n ní 16 years torí èmi ò mọ èjì ẹ̀ tẹ́lẹ̀. 16 years ni. Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ mọ̀ pé ọmọ 16 years Bẹ́ẹ̀ni. wà vulnerable? Bẹ́ẹ̀ ni. You know, you understand by vulnerable? Ní tí mo understand pẹ̀lú vulnerable pé ó jẹ́ n tó burú jáì. Ah! Wow. Ó jẹ́ n tó burú jáì tí ò ṣe é máa gbọ́. That's the meaning of vulnerable. Yes sir. Okay. Ọmọ 16 years ẹ jẹ́ kí n kúkú lo Yorùbá. Yes sir. Ọmọ 16 years Yes sir. kò lè ránra ẹ̀ lọ́wọ́ o. Ó jẹ́ ọmọ tí ó nílò ìdáàbòbò Lọ́wọ́ ewu. lọ́wọ́ ewu ẹ̀gẹ́tì yẹn. Bẹ́ẹ̀ ni. Ó jẹ́ ọmọ tó jẹ́ pé a gbọ́dọ̀ tí sí àwọn nǹkan kan toró ṣeé ṣe kó má yé. Bẹ́ẹ̀ ni o. Abẹ́ ẹ̀gẹ́tì. Torí kìí ṣe gbogbo èèyàn lórí ẹ̀ gbígbẹ́rẹ́ ọlọ́kọ̀. Ṣé mọ́mí yín wà bí? Bẹ́ẹ̀ ni sà. Ẹ má bọ̀ mà. Ok pẹ̀lú Yorùbá mi. Ẹni bínú ni o. Ọ̀dọ̀ àgbàlagbà ni ó ti bí gbogbo ọmọ tán ní kó tó bí àwọn. Ẹ̀yẹ mọ́mí yín àbí? Dádì mi ó ti bí gbogbo ọmọ tán kó tó bí mi. Ní tó bá sì ti gbọ́ pàrọ̀ tó ti gbé lọ́dọ̀ àwọn àgbàgbà. Gbogbo bá a ṣe ń ṣe látàárọ̀ ẹ súnmọ́ kínní yẹn. Ó dùn. Yes sir. Ṣé rí Oriyomi? Ọlọ́run ó ṣàánú mi gan. Ó dá mi, ó wá da nǹkan bo ara mi. Èyí tó wá wà ń ta ẹ̀ wá jẹ oyin. Béèyàn bá la tí ó tètè dẹnu padà, yóò kan ewúro. Àbí kó la kó sì dẹnu padà, kó mọ̀ lóun ọ̀la pa. Ẹ ti la lálẹ́ yìí dáadáa. Kẹ́nu yín wá má bàa kan ewúro. Àbẹ́ gẹ̀ẹ́tì. Àgbọ̀yé. Ẹ mélòó lẹ bọ́mọ yìí lájọṣepọ̀? Mo ti sọ fún yín bí yóò ṣe sọ fún. Dá mi lóhùn straight. Ẹ̀ẹ̀kan. Bẹ́ẹ̀ni sí Mike. Ẹ̀ẹ̀kan. Ẹ̀ẹ̀kan ló bá lájọṣepọ̀. Ẹ̀ẹ̀kan péré. Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ̀kan yẹn ó wá láti inú ọkàn ẹ̀ ní àbọ̀ wá láti inú ọkàn tiẹ̀. Ọmọ kékeré tí ò ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn rí tí wọ́n mú wá dọ̀ rẹ fún ìwòsàn. Sígbà tó wá ṣègbélé ni. Kí o tí wàá ṣe ìgbélé gan-an. Kò tí wàá ṣe ìgbélé. Kàn jẹ́ pé. Ṣùgbọ́n. Súnmọ́ kí ni bó ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà sọ̀rọ̀ bẹ́ẹ̀. A lè dáhùn bí nǹkan bá ti wọlé kò sí tó lè ṣe mọ́. Kò sí béèyàn ṣe lè jẹ́
ògùn náà gbòǹgbò tán. Oyin ti lọ lẹ o lo. Mo ní kò sí bí ó ṣe lè béèyàn kò sí béèyàn ṣe lè jógùn náà gbòǹgbò tó. Tí dátọ́ lẹ́nu gbẹ. Tó dátọ́ lẹ́nu gbẹ tó já lágbára tó ìjọ àyè kan bá ti sílẹ̀ nǹkan ó wọlé sí la. Yọ wọlé o. Tó bá dẹ̀ ti wọlé kò sí bó ṣe ní kọ̀ǹtúrò mọ́. Omi ó sì kíni omi ó mú yàn lọ́wọ́ ó di ojú ẹ̀ bá tó là. Ìjọ ojú bá ti là yóò rí nà kéde pé ọ̀bẹ ṣiṣẹ́ ni nǹkan ti bá wọn dì. Bí àárín yẹn ṣe rí ni. Kí ló sún yín débẹ̀? Are you a pastor? Bẹ́ẹ̀ ni sà. I should be addressing you as a pastor. Bẹ́ẹ̀ ni sà. Okay. Ṣé ẹ rí i? Kò wo Ọlọ́run kò wo mi ṣùgbọ́n ó wu èṣù ló fi ṣiṣẹ́. Kò sì wu ọmọ náà. Ó dẹ̀ wù. Ṣùgbọ́n ó wu èṣù ló fi ṣiṣẹ́. ó dẹ̀ wọlé sẹ́yìn lára. Bẹ́ẹ̀ni inú mo fi sọ pé bí nǹkan bá ti wọlé ìbáṣà àwọn tó ti pẹ́ lẹ́nu iṣẹ́ ìrànṣẹ́ ìjọ tí àṣìṣe bá ti lè wá tó bá ti lè jẹ́wọ́ níwájú gbangba torí tí ojú mi bá ti là mo máa ń rántí ìránṣẹ́ Ọlọ́run kan mi lè dárúkọ rẹ̀ lórí afẹ́fẹ́ torí wọ́n ti pọ̀ ní ìsìn ìjọ wọn ti tóbi dáadáa nígbà tí ó ṣe pẹ̀lú àwọn ọmọ ìjọ wọn kan nígbà yẹn tí wọ́n ní ìjẹ́ báyìí ni ọ̀rọ̀ yìí ṣe jẹ́ ó kúkú jẹ́wọ́ ó jẹ́wọ́ nígbà tó jẹ́wọ́ lẹ́yìn ìgbà náà ó ń pọ̀ sí i. Ìjọ rẹ̀ ń pọ̀ sí i. Bẹ́ẹ̀ ni. Káyọ̀ nígbà péjọ tí yín náà máa pọ̀ sí báyìí lẹ́yìn tẹ́ jẹ́wọ́. Kí ògo náà lè fi farahàn ni torí bí èèyàn ò bá sì ṣubú mi ò ṣe wà mi ò délé iṣẹ́ rédíò rí ìgbà àkọ́kọ́ rẹ̀ tí wọ́n ó sọ̀rọ̀ torí inú mọ́ tínú mi dùn lálẹ́ sí. Abẹ́ẹ̀ ni ó yẹ kí inú yín ó dùn. pé èmi náà tiẹ̀ wọ stadium. Abẹ́ẹ̀ ni mo wọ studio pé mo tiẹ̀ fọ̀hún. ó wá kọrin. Oyin sì jálé ó já oko. Ó já oko ẹni tí ó mọ̀ mí yóò bẹ̀rẹ̀ sí mọ̀ mí. Kọ́lọ̀ mọ́ wá jí kárí. Àmín. Àrí tí ò dáa. Àmín. Àmín. Wọ́n ní bí èèyàn bá dẹ̀ ti jẹ́wọ́ wọ́n ní dọ̀bálẹ̀ kò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Abẹ́rẹ́. I know the life for you. Kí lorúkọ yín gangan wòlíì? Orúkọ tèmi ní Adeleke Mathew. Adeleke Mathew. Ọlọ́run gbọ́wọ́ yín ṣiṣẹ́ àmì àti ṣe agbára. Bẹ́ẹ̀ ni sà. Lára iṣẹ́ tẹ́ ẹ ṣe fún ọmọ yìí náà ní kẹ́ ẹ bá ní àjọṣepọ̀. Kò sí ń bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ kàn fi kún. Kò sí ń bẹ́ẹ̀. Ṣé ẹ mọ ibi tí wọ́n ń pè lágòdì? Ẹ mọ̀ jẹ́ ń débẹ̀ bàbá mi. Ẹ̀wọ̀n òjọ́lé. Ṣé ẹ rí bàbá yìí? Èmi ni mò ń tọ́jú ẹ̀. Bó sì wá èmi ló fi ń mí. Torí ni mo fi sọ téèyàn bá ti dọ̀bálẹ̀ tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó pé ju kó lọ bára rẹ̀ lágòdì ẹ̀wọ̀n. It's all right. Ìyá ọmọ yìí dà. Wọ́n ti sá lọ. Ìyá ọmọ tí wọ́n ṣàbúrú fún ẹ ni mo fẹ́ rí. Ẹ bá pe mọ̀ mẹ́wàá. Ìwọ àti ìyá ọmọ yẹn lẹ́ẹ̀jọ lọ. Bàbá mi. Ìgbà tó ní dárìn. Ẹni dààmú. Ìgbà tó ní dárìn ò ní problem now. Téèyàn bá dá lọ ò ní problem. Wà á lẹ́ẹ̀ tẹ́ẹ̀jọ lọ. Ìyá ọmọ tó ṣe kínní yẹn fún yẹn ó yẹ kẹ́ẹ̀jọ lọ ni. Ṣé o mọ bàbá ọmọ yẹn? Mo mọ̀. Àwọn òsín bí ni. Wọn ò sí bíbí. Ẹjẹ́ wọlé. Wọ́n wà nínú. Ẹ jẹ́ kí àdúrà náà wọlé o.
àtìyá ọkùnrin náà àtìyá ọmọ ẹ tètè máa bọ̀ torí àkókò. Ọlá so around okay. So ọmọ ẹ tó ń jọlá. So ọmọ ẹ tó ń jọlá. So ọmọ ṣe tọ́lá ń ṣe ń lè ṣe yìí. Tí ẹ bá jókòó lórí àga tí wọ́n bá fi pe Ọlá. Ọlá ó ní agbára. Ọlá pípè lórí Kókórò Alátẹ kìí ṣe ìròyìn ayọ̀. Ẹ tá a bá pe Ọlá fún. Ẹ bẹ̀bẹ̀. Ọlọ́run yóò dáríjì yín. Àmín. Tí ẹ bá bí wàá ṣe pè yín pásítọ̀ ẹ wá jókòó máa báwo lẹ ṣe ń fi ẹ láìpẹ́ sí pè yín pásítọ̀. Ìgbà tó bá ti di nǹkan míì nínú ìgbà tiẹ̀. Ẹ gbá tiẹ̀. Fẹ́rẹ̀ orúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Adeleke Mathew. Mr. Mathew. Yes sir. Àga màmá ẹ̀ kúrú fa àbáwọn náà kúrú. Ẹ̀yin ẹ má dárúkọ ọmọ yẹn o ẹ kàn máa sọ̀rọ̀ lọ ni o. Ẹ̀yin ni màmá ọmọ tí ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ sí àbélé. Èmi ni. Màmá ọmọ tí ó fi tipa tó bá ní àjọṣepọ̀. Bàbá ọmọ yẹn. Èmi ni ìyá rẹ̀. Ṣé ẹ mọ̀ pé ó bọ́ ọmọ yín lájọṣepọ̀? Èmi tẹ èèyàn ò tó ojú Ọlọ́run ló tó. Èmi ò rí lótìtọ́. It's alright ẹ dákẹ́ bẹ́ẹ̀. Matthew ó yá sọ fún wọn pé ọmọ wọn lájọṣepọ̀ tó o bá ṣe lóòótọ́ tó o bá ṣe sọ pé ò ṣe sọ ó yá pẹ́ẹ́nu sí máa kọ́ sọ fún wọn. Ṣẹ́ẹ̀rì. Bẹ́ẹ̀ ni. No bẹ́ẹ̀ ni kí ni má bí mi sọ súnmọ́ máìkì yẹn kọ́ wá sọ pé ìyá lóòótọ́ ni mo bọ́ ọmọ yín lájọṣepọ̀ ìyá irọ́ náà pamọ́ mi ìbọn ọmọ yín lájọṣepọ̀ move closer to the mic and talk to her. Ìyá lóòótọ́ ni mo bá ọmọ yín lájọṣepọ̀. ntójú èèyàn tó tójú Ọlọ́run tó èèyàn tó ṣe ó ti lóun ti ṣe ṣe ẹ ti gbọ́ báyìí báwo ló ṣe rí lára yín gbà tẹ́gbọ́. Mi ò mọ̀ bó ṣe rí o. èsì lára ẹlòmíì lára tí ń gangan bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí wípé ọkùnrin yìí ó bọ́ ọmọ yín lájọṣepọ̀ ọmọ 16 years báwo ló ṣe rí lára yín báyìí. báwo lẹ ṣe dá ọmọ yín dá báwo lẹ ṣe fi ọmọ yín dá báwo lẹ ṣe trust ẹ tó tẹ́ ẹ fi dá ọmọ yín obìnrin dá tẹ́ ẹ fún wọn àti ẹlẹ́tẹ̀ lọ báwo lẹ ṣe trust ẹ tó tó yẹ pé bí wọ́n ṣe ń sọ tó ẹ sì tún trust ọmọ yín ẹ tún gbà á gbọ́ ọmọ ọkùnrin náà lẹ sì tún gbàgbọ́ tó yẹ pé àwọn tí wọ́n ń sáré tán fi ṣẹ́ wọn lẹ̀ tán mú àpò wọn repo sọ́kọ̀ tán kóra wọn tán wá bí nítorí ọmọ yín wọ́n dẹ̀ tún jẹ́ kó yé mi pé ẹ sì tún fara mọ́ ìgbésẹ̀ àwọn ọkùnrin ilẹ̀ sì tún support kí ló ṣẹlẹ̀. Torí pé màmá tó jẹ́ màmá àdúrà mọ́mì tèmi ló jẹ́. Mi sì mọ́mì tèmi ni wọ́n jẹ́ kì í ṣe pé bóyá mo fi àyìn mo fọkàn màmá lọ síbẹ̀ ìyá tèmi ni wọ́n jẹ́ níyà tiẹ̀ jẹ́. Ẹ ti wá fi dá ìyá àtọmọ pé nígbà tí ìyá rẹ̀ ti jẹ́ ìyá yín ó ti láǹfààní àti ṣe tó wù pẹ̀lú ọmọ yín ìdí nìyẹn tí ẹ fi rí bíi pé kò ní ò ṣe ta yín lára bí abiyamọ. Because mo ní láti mọ o relationship tó wà láàrin ẹ̀yin àti ìyá ọmọ yìí ó yẹ kó ọmọ Nàìjíríà mọ̀ o torí pé ó dàbí pé ẹ ti draw scale of preference yín ẹ ti prioritize that relationship ju ayé ọmọ yín yẹn lọ ẹ ti gbé ọlá fún àjọṣepọ̀ àárín yín yẹn ju ayé pé ayé ọmọ yín bá ọlọ́mọdé ayé ọmọ yín ó bàjẹ́ o pé kọ̀ọ̀kan yín káàrin ẹ̀yin àti wọ́n sá ti má bàjẹ́ àbí ẹ bá ọmọ Nàìjíríà sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀ máa o. Ọlá ìyá yìí ń lọ pẹ̀lú ẹ̀ ó yẹ kí a máa kọ́ àwọn ìyá tí ò wúlò tí wọ́n kàn máa fi ayé àwọn ọmọ wọn tàfàlà ó yẹ ká máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ díẹ̀díẹ̀ báyìí bóyá ètò ẹbí pọ̀. Èmi ò túrọ̀sì pé bẹ́ẹ̀ ni.
pẹ̀lú bó ṣe sọ fúnra rẹ̀ náà ẹ̀ tún gbà. ti sọ èmi ti gbà bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni. màmá ẹ káalẹ́ mà ẹ káalẹ́ sà. ẹ bá ń sọ̀rọ̀ sí kinní yẹn kó ọmọ nàìjíríà gbọ́. ẹ káalẹ́ sà. Samuel àbí Matthew. ọmọ yín ni Matthew bẹ́ẹ̀ ṣé ẹ dá chọ́ọ̀chì dá Matthew ni. ní tó ṣẹlẹ̀ ní pé ẹ sọ̀rọ̀ sókè o ní tó ṣẹlẹ̀ ní pé ẹ súnmọ́ kinní yẹn. èmi travel Mhm. so ìgbà tí mo travel so ọ̀dà náà kó mọ̀ bá mójútó kí n fi tìbí tí mo lọ dé. kọ́mọ bá yín mójútó church ìgbà wo ni church di ibi tẹ́ ẹ kó tẹ́ ẹ ra sura ta sí pé kọ́mọ bá ń tajà lẹ̀ kí n tó dé o ìgbà wo ni church di mọ́ ẹ bá mójútó church kí n tó dé is he a pastor so wà ordained ni so lọ church ó lọ ilé ẹ̀kọ́ ọmọ ṣe ń ṣe ni àbí anybody can just mójútó church kó mọ̀ ṣèrà padà ṣé àmọ́ pọ́ ọmọ yín ló ń ṣèrà padà bẹ́ẹ̀ mọ̀ so bẹ́ẹ̀ mi náà ṣe ń gbọ́ nìyí. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ni ó dẹ̀ lóun ò ṣẹ̀ṣẹ̀ mọ́ ẹ ṣe. ṣe mọ̀ tí ọlọ́run gbélé mi lọ́wọ́ lẹ́yìn kí n lo omi kí n sì lo òróró. àtẹwé àkókò ọlọ́run òjò rí bẹ́ẹ̀. àtàwọn ọ̀fọ̀ kan ó gbogbo ẹ̀ ló ti pè fún wa ń bí fa. ọlọ́run òjò rí bẹ́ẹ̀ torí pé ẹni tó fi iṣẹ́ ìránṣẹ́ lé mi lọ́wọ́ so kò ìgbàgbọ́ láì lo oògùn. irú iṣẹ́ ìránṣẹ́ wo lẹ́yìn wá fi lé Matthew lọ́wọ́. èmi kọ́ ni mo tréní ẹ̀. ta ló train ẹ. because if you are not convinced of his capability ẹ ní fi sọ church tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú pókójú òṣùwọ̀n ẹ ní fi sọ church ta ló train Matthew. bóyá ó lè sọ ẹni tó tréní tí mo kàn mọ̀ ní pé òótọ́ májẹ̀mú ń bẹ lórí rẹ̀ pé yóò ṣiṣẹ́ f'Olúwa mo dẹ̀ mọ́ ń sọ fún yí pé torí pé ńgbà tí mo fẹ́ bí ọ ó pẹ́ kí n tó rí ọmọ mo ti dá májẹ̀mú pé tó o bá ti pé kí ni o lo ẹ̀kọ́ bíbélì o so mo máa ń sọ fún ní gbogbo ìgbà mo máa ń sọ fún mo máa ń rán létí pé májẹ̀mú tá a dá fọ́lọ́run jẹ́ ká san fún Ọlọ́run so ńgbò kàn di ọjọ́ kan tí ni mo gbọ́ tí wọ́n sọ yí pé ibi tí wọ́n ti torí pé kì í ṣe ṣọ́ọ̀ṣì kan náà lájọ ń lọ yí pé Ọlọ́run dáwọ́lé ní ṣọ́ọ̀ṣì ibi tí wọ́n ń lọ so wọ́n dẹ̀ ṣàlàyé fún mi wípé kínní so ńgbà tán dẹ̀ ṣàlàyé fún mi ní ó dáná májẹ̀mú Ọlọ́run farahàn náà so ló fi wà ní àkàtà wọn níbẹ̀ tó fi jẹ́ wípé wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ wọ́n jọ ń ṣiṣẹ́ Olúwa ó tó wá di wípé ó wá padà dé tó sọ kọ́dà náà tí òun tiẹ̀ kúkú fi ń ṣe ní àwọn ṣọ́ọ̀ṣì oníṣọ́ọ̀ṣì kí ló ṣe tí òun náà kú tiẹ̀ lè ṣe kí ni o kóun ó lè mú ìgbìyànjú níbi tí ọjà ìdíkà nínú ti màmá òun. so ni mo fi àyè gbà pé ó dáná. ṣe Matthew wà òkè. kò sí nǹkan kan tó ṣe é. ó lálàáfíà. kò sí nǹkan kan tó mú. ọmọ Nàìjíríà ṣe ti gbọ́ wọ́n ní Matthew lálàáfíà kò sí nǹkan kan tó mú. ó máa ń bínú. wọ́n ló kàn máa ń bínú ó máa ń bínú ó sódì ńgbà míì. ẹ lágídí gan. bẹ́ẹ̀ ni mo lágídí mo sì mọ́ bínú torí ìbínú mi ò dáa. bẹ́ẹ̀ni ní máa make sure pé ǹjẹ́ kẹ́ ẹ bínú kẹ́ ẹ tó pọ̀ nbí. mọ́mí Matthew ẹ ti confam ẹ̀ pé Matthew ó lálàáfíà nǹkan kan ò ṣe. ṣé ẹ mọ̀ tán pé ní accomplice pé accomplice ẹni tó lọ́wọ́ nínú ọ̀ràn tí wọ́n jọ dá wọ́n á tún máa lo conspiracy gbà mí pé wọ́n jọ conspire láti dá ẹ̀yin ní church tí Matthew ti fipá bá ọmọ ọdún 16 sùn ẹ̀yin dẹ̀ fi Matthew síbẹ̀ ìyá ìlú dẹ̀ fa Matthew ló fa ọmọ rẹ̀ lé Matthew lọ́wọ́ ẹ̀yin dẹ̀ mọ̀mọ́ fi church yẹn lẹ̀ pé ókè o lo ibi fúnrú nǹkan báyìí torí pé o láǹfààní àti lò bó ṣe wọ̀ ọ́ àwọn náà wá fa ọmọ wọn lé Matthew lọ́wọ́ pé kí Matthew ṣe bó ṣe wù ú so tí ò bá rí bí mo ṣe sọ yẹn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ ṣàlàyé bó ṣe rí gangan lágbára Ọlọ́run a kò yín lọ́dọ̀ ọlọ́pàá ni o màá dùnfà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lé ọlọ́pàá lọ́wọ́ ni o àti ìyá ọmọ yẹn o àti ẹ̀yin tẹ́ ẹni chọ́ọ̀chì o àti Matthew ta ni ó mú bàbá délé ó yẹ kẹ́nìkan lè bá wa mú bàbá lọlé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ò lọlé o mọ̀ tó ṣe ni lẹ́yìn tó fi tipátipá bá ọmọ yẹn lájọṣepọ̀ tán
ó tún wá ra bíléèdì ó ní irun ń bẹ lábẹ́ ọmọ yẹn spiritually òun ó fa irun abẹ́ rẹ̀ òun ó dẹ̀ fa irun orí rẹ̀. Welcome to the channel. Please subscribe. Ìdébẹ̀ ẹ lọ mo tẹ̀lé lọ sí Enugu State. ẹ fẹ́ lọ búra. Bẹ́ẹ̀ ni sà. kí ló ṣẹlẹ̀. Ọ̀rọ̀ ọkọ mi ni mo mú wá sà. ọ̀rọ̀ ọkọ yín. Bẹ́ẹ̀ ni sà àtàwọn ẹbí ẹ̀. àtàwọn ẹbí wọn. Bẹ́ẹ̀ ni sà. kí lorúkọ ọkọ yín. Èso Sunday Samson. Èso. Sunday Samson. ti ẹ̀dùgbẹ́ tẹ́ pèsè Èso Sunday Samson. kí ló ṣẹlẹ̀ láàrin yín. Èmi àti ẹ̀ lájọ ní little misunderstanding. Nǹkan tó dẹ̀ pé nǹkan tó tá lè resolve láàrin ara wa ni. But mo wá rí i pé àǹtí ẹ̀ tó ní àǹtí kan wòlíì ní Kérúbù Church. okay. Ní church ẹ̀ wà ní Alade. So right from time ni àǹtí yẹn ti máa ń control ẹ̀. But nítorí pé mi ò níbi lọ tó jẹ́ kí n máa manage ẹ̀ bẹ́ẹ̀. what's the meaning of that statement. Mi ò ní somewhere else to go. Mo ti débi tí mo ti fẹ́ dúró sí. So mi ní láti máa ṣí kiri. Bóyá kí n dúró ti pé I should just be kí n máa manage pẹ̀lú ẹ̀ lọ bẹ́ẹ̀. okay. So nǹkan tó ṣẹlẹ̀ ní 2016 la dé Ìbàdàn. Àǹtí ẹ̀ ní pé ká relocate kúrò ní Ifẹ̀ la wà tẹ́lẹ̀. So wọ́n ní pé ká move wá sí Ìbàdàn bíbáyìí torí iṣẹ́ tó ń ṣe. So gbàtà wá dé Ìbàdàn 2017. So aṣáájọ ń gbé ọ̀dọ̀ wa kò jìnnà láti new garage làwọn ń gbé àǹtí ẹ̀ gbé ní odò ọ̀nà kékeré. So mo wá sọ fún mo lẹ́yìn òkè ń lọ White Garment Church ní pé ńgbà tá a wà ń fẹ́ Pentecostal Church ni mò ń lọ. Ló wá dà pé tí mi ò bá lọ sí church àǹtọ̀hún pé àlejò wà under same roof. So to avoid problem lórí marriage mi mo adapt wọn mo bẹ̀rẹ̀ sí ní lọ church yẹn. So ó wá di wípé àǹtí ẹ̀ ní CCTV tó bá ń preach àwọn ọkọ̀ wà bẹ́ẹ̀ pé tó máa ń preach nǹkan tó ń ṣe ni but mi ò kí ń ṣe màkàn máa wò ní ìgbà tó máa sọ wá láwọn rí mi ní CCTV ìgbà táwọn preach èmi ń ṣe bákan. So ọkọ mi ò dẹ̀ kí n gbé ló máa ń travel tó máa ti pè báyìí pé ìyàwó ẹ̀ ṣe báyìí o ó ti believe kò ní béèrè. as in nínú church àbí. nínú church ẹ̀. pé tó bá ń preach. tó máa ń preach pé èmi lè máa ní orí ọ̀rọ̀ kí n máa ṣe bákan pé mo máa ń react sọ̀rọ̀ táwọn bá ń sọ. wípé ẹ mọ̀ wò múlẹ̀ ṣé wọ́n sọ pé múlẹ̀. mi ti ẹ̀ kì í sọ̀rọ̀ sà. So problem yẹn mo wá sọ pé bóyá kí n má lọ church yẹn mọ́ tó bá jẹ́ sins ni jẹ́ máa lọ. As time goes on àṣà manage ẹ̀ lọ bẹ́ẹ̀. So tó ṣe wá di 2018 ọkọ mi wá ní pé wáyé mi tó bá tẹ̀ fẹ́ lo mọ́tò irú mọ́tò olówó ẹ̀ láti lò mo wá ní mo like Matrix or Pontiac vibe ló wá lókè. Pontiac vibe ẹ bá kọ́ ọgbọ́n mọ́tò Agidigbo. So ó ṣáà di 2018 yẹn ló wá ní mo fẹ́ ra mọ́tò fún ẹ pé but ẹ̀yin obìnrin lè má mọ value ẹ̀ but I need to give him some money to add with the money tó fẹ́ bá mi ra mọ́tò pé màá lè máa handle with care mo wá lókè pé mo ti fẹ́ gbowó kan cooperative pé 750 màá fún ẹ ní 700 èmi náà lè lo 50 yẹn ló wá lókè mo ṣàfún lówó yẹn mistake tí wọ́n ṣe lè yẹ kí n ṣe transfer but mi ò believe pé a lè jà tó ṣe wá dé àbúrò mi mo kàn sọ fún John ẹni tí mo jù lọ pé iye báyìí mo fún dájú màá fẹ́ bá mi get mọ́tò bọ̀ má ṣe bí ipò mo ni má sọ fún yàn ó ṣáà get mọ́tò yẹn ìgbà tá a pa wà ní church àti ẹ̀ ló pè mí pé kí n gbégbá ọpẹ́ Ọlọ́run ṣoore fún mi mi mọ nǹkan tó ní kí n gbégbá ọpẹ́ lérè mo ṣáà gbégbá ọpẹ́ àǹtí ẹ̀ was like pé Ọlọ́run ṣe fún tó ń gbégbá ọpẹ́ ọpẹ́ ẹ̀ ni wọ́n drive mọ́tò yẹn dé ó ṣe ní this is the key to that car pé car mi ni I was like wọ́n ṣe o. Matrix wọn padà rà bí Pontiac vibe okay. Ash colour. Ash colour yes. kò ṣe tiwa kò sí àṣìnú kọ́lọ̀ ṣọ̀tọ̀. So ó wá ní kí n lọ fún àǹtí oníkì ó pèsè àti máa fún wọn kì tí mo kúnlẹ̀ pé mọ́mì ọkọ mi ra nǹkan báyìí fún mi o wọ́n fún rí lọ́tà bó tiẹ̀ ṣe olúwo ṣe o kò ní mú ẹ̀jẹ̀ ó dísàndà wọ́n ṣáà mo rí i pé wọn ò wà happy wọ́n á sọ mọ́ra mi pé mọ̀ bóyá owó ẹ̀mí kan ní àbúkù mo ṣáà close matter yẹn the following week torí wọ́n ní àwọn ọmọ member church wọn mọ bó ṣe máa ń ṣe sí mi that the woman kò like me so ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ni pé Sunday ò sọ fún mi pé òun fẹ́ ra mọ́tò fọmọ yẹn tó bá yẹ kó sọ ni àwọn ò ní jẹ́ kó rà bí ọmọ alápàkẹ́ yẹn èyí alóore mi ò mọ̀ ṣe èyí ọ̀ṣà mi ò mọ̀ ṣe bẹ́ńkì ọmọ àlẹ́mí èmi akàn jókòó àbúrò wọn dẹ̀ ti márì rí ọmọ fẹ̀ ló fẹ́ ọmọ méjì ló bí gẹ̀yìn sí lọ wọ́n divorce ara wọn náà ni so ó wá ń sọ pé n tó yẹ ọmọ ìlú wo ni
Ebonyi state lè ní. ọmọ ọdún wo làwọn. Enugu state. okay. So ó wá ní lady yẹn pa lóore ni ó lẹ́bùn ẹ̀mí ó máa ń jíṣẹ́ ní church òun wọn ká ló ní sùúrù ni òun ní Sunday bá ra mọ́tò fún ó kàn lè ra mọ́tò fèmí mi wà believe torí wọ́n máa ń sọ fún mi bọ́ mi fẹ́ gbọ́ wọ́n ní lady yẹn ọmọ church wọn náà ni olówó play fún mi shop. I was crying pé mi ìmọ̀ kan tí mo ṣe fún mọ́ mi mo ti try best mi kàn like mi tí máa ra aṣọ fún wọn wá ní mo ṣògùn sí mo fẹ́ pa wọn then I stop gbogbo nǹkan tí máa ń ṣe fún wọn yẹn so kí ló wá ṣẹlẹ̀ ìgbà tó wá dé along the line ọkọ mi wá ní kí mo lo mọ́tò yẹn fún èyí ẹ̀ wọ́n wá ní kí n ta mọ́tò yẹn èmi mo drive mọ́tò yẹn lọ sífẹ̀ fún dílà kan tí mo mọ̀ kó bá wa ta and that mọ́tò orúkọ mi náà fi rà so ìgbà táwọn máa wá ra torí mọ́tò méjì ṣì wà ńlẹ̀ ó wá fún mi mọ́zù pé kí n máa lo mọ́zù yẹn mo wá lókè change this name to my name ló wá ní ṣèbí surname kan làjọ ń jẹ́ kọ́tọ́kùn yẹn bá ní ìyàwó náà ló ní accepted mi dá láàmú pé kó change ẹ̀ sórúkọ mi so bó ṣe wá di 2019 ó wá níyà wife mi ṣé mo rántí gbà tí òun fún mi lóyún gbà yẹn because at that time mọ́mí mi ò fẹ́ kí n fẹ́ mo wá ní I love you and you love me too the only thing you can do bí kò fún mi lóyún mọ́mí sì yàn ló ní kí n ṣẹ́yún so bí mo wá ṣe rí pé mo ti lóyún wọ́n wá ní wọ́ àwọn ò ní aṣáṣe normal introduction lọ ló wá ní òun fẹ́ rántí nǹkan tí bí mọ́mí ṣe ń bínú gbà yẹn. ẹ ti ń wojú mọ́gàjì jù bí pójú ẹ̀ lẹ́tí kàtẹ́ ń sọ mọ́gàjì bọ́bí. ní pé òun fẹ́ ṣe wedding aṣáàmù date wedding December 7 so bá ṣe wedding yẹn ká tó ṣe mo ní ọ̀dọ̀ téèyàn bá ṣàfẹ́ ṣe wedding ọ̀dọ̀ parent ẹ̀ lèèyàn ti máa ṣe ló wá ní rárá o pé ọ̀dọ̀ àǹtí ọ̀hún láti máa ṣe wedding church àǹtí ọ̀hún mo wá ní àdéhùn pé mi ì tí ì bímọ fún ẹ ọ̀sá ìdí mọ́mì mi church wọn láti máa ṣe wedding why don't you resist pé church àǹtí ẹ ó ní àǹtí máa bínú tá a bá lọ ṣe wedding bò mí. àbọ̀dọ̀ obìnrin náà ti máa ṣe wedding náà church obìnrin náà ti máa ṣe. church àǹtí ẹ yẹn ni láti ṣe wedding torí mọ́mì mi ní kí n fílẹ̀ bẹ́ẹ̀ torí pé mo ti bí ọmọ méjì fún nítorí pé mo ṣì wà single mi ti bímọ kó tí n bá sọ fún ló máa ṣe. ó ṣe ẹ̀yin ọmọ méjì lẹ ṣe wedding. after ọmọ méjì. ọmọ yín gan ni ó ṣe. first born mi ló ṣe ọmọ kan. ok ọkùnrin ni. ó yẹ kí obìnrin rẹ bí tẹ̀lé àbí. ọkùnrin náà ni. kálẹ̀ ìbóbìnrin náà yẹ kó ṣe best lady o. so ọmọ yín obìnrin náà yóò ṣe best lady. mi ò tí bí after wedding ni mo bí. lẹ́tí ó bí obìnrin yẹn. yes. òun dúró de kí wedding wáyé ní tiẹ̀ ni. aṣáṣe wedding yẹn ó wá tó time tó máa sign certificate ó wá nítorí Ifẹ̀ láti ṣe church wedding tradition Ifẹ̀ láti lọ ṣe ìyẹn ibẹ̀ ni reception wa nífẹ̀ mo wá ní stress yìí ti máa pọ̀ ọjọ́ níṣẹ́ mo fẹ́ gbé mọ́tò sílẹ̀ ó wá tóbi tó ti máa mark register àbí tó ti máa fill certificate ló wá ní time ti lọ àǹtí sọ pé time ti lọ later àwọn máa sign certificate. mo ní dájú mà ní fídíò wedding yẹn à ń gbẹnu síra wa létí nǹkan tá a jọ ń bára wa sọ nìyẹn pé mọ́mí mi àtẹni tó kù fún mi bàbá ti sọ pé ṣé wọn ní sign ni ìwọ ni ti máa ń sọ fẹ́ pé illiterate yẹn wà ló kàwé ṣé ìwọ mọ̀ pé a lè fill certificate at any time mo ní so mo dẹ̀ sọ pé mo fẹ́ ṣe court onírẹ́rà pé ká ṣe ti church àǹtí àwọn la tún ṣe yìí ẹ ò tún fill certificate wọ́n ṣàṣorí ọ̀fẹ́ wọ́n ká lukú lọ everybody bẹ̀rẹ̀ sí ní lọ sí reception. orí ọ̀fẹ́ sáà. aṣáàlọ sí wọ́n ṣàṣorí ọ̀fẹ́ bá ṣe lọ fún reception yẹn after that wedding mo bí ọmọ baby girl mi yẹn gẹ́rẹ́ ti wà ní 7 months ní problem ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ tó le gan mo wá rò pé kí ló ṣe kò dẹ̀ gbélé bó ṣe lọ sá Òwèrè nìyẹn àbúrò ẹ̀kọ́ dẹ̀ ń gbélé wa ó máa ń ṣe bí old man ó máa ń fi tábà so tó bá dẹ̀ ti fi tábà tán gbogbo nílé ó ti ṣe kan ní tó yẹ pé ṣe ló kaṣọ àbúrò mi ló fi nu mú àbúrò mi wá kà pé bro Friday nǹkan tẹ̀dẹ̀ ń ṣe kò wá ókè oníkan má bínú pé ìkíní yẹn ti fẹ́ jábọ́ ní imú ni tí wọ́n ń complain fọkọ mi ọkọ mi ní má bínú ìsọ̀n lọ́ra àwọn family tó máa sọ́ọ̀sìn á nítorí pé òun ò rí jájẹ òun ẹnìkan rí jájẹ náà ṣe ń ṣe bẹ́ẹ̀ fún un bó ṣe pọkọ mi nìyẹn á máa report mi tí n bá ṣe jollof rice á ní jollof rice ló ṣe àṣà different things ìgbà tí ọkọ mi máa dé ó ní nǹkan tó mú mi tí mo fi ń wà rádaràda yẹn á jẹ́ pé mo ń yálè nìyẹn mo ní yálè bíi ti báwo ṣùgbọ́n tẹ̀tí rí lórí fóònù mi òun kéèkì lórí dp ẹnìkan ní whatsapp ọkùnrin ló ń rí bẹ́ẹ̀ mo nígbà tẹ wá rí ṣé ìwọlé ilé o máa ń ṣe fóònù mi anyhow do you see anything pé èmi àtẹ ní àjọ ń fẹ́ra wa and of which mo ti bẹ̀ pé kò má bínú I block the person kò sí nǹkan kan tó yẹ pé ẹlẹ́ẹ̀kàwé ẹ ti kà á kò sí nǹkan tó jọ pé èmi àti ẹnìyẹn ń fẹ́ra wa ó wá ní òkè kóun tó lè gbà mí gbọ́ màá ṣe nǹkan fún un mo lẹ́ni tí tó bá fẹ́ màá ṣe fún ẹ ó wá lókè màá tẹ̀lé lọ sí Enugu state bí màá lọ búra fún un mo ní no problem
mi ò sọ fún mọ́mì mi because I know my mom tí má sọ fún wọn wọn ní jẹ́ kí n lọ mo wá tẹ̀lé wọn lọ sí Enugu state bá ṣe dé bẹ́ẹ̀. ẹ lọ. mo tẹ̀lé lọ sí Enugu state. ẹ fẹ́ lọ búra. bẹ́ẹ̀ ni sà. so. nígbà tẹ ẹ dẹnugun ńkọ́. bá ṣe dé village wọn ní compound wọn ní. ẹ dẹnugun. Ezioha village compound. okay. àwa lọ backyard dìbí family house wọn tí wọ́n sin. bá ṣe dé bẹ́ẹ̀. ẹ lọ. mo tẹ̀lé lọ sí Enugu state. ẹ fẹ́ lọ búra. bẹ́ẹ̀ ni sà. so. nígbà tẹ ẹ dẹnugun ńkọ́. bá ṣe dé village wọn ní compound wọn ní. ẹ dẹnugun. Ezioha village compound. okay. àwa lọ backyard dìbí family house wọn tí wọ́n sin parent wọn sí. ó wá ní grave ẹ̀gbọ́n dáàdì lélẹ̀ grave dáàdì lélẹ̀ grave mọ́mì lélẹ̀ ní pé kí n bọ́ sórí grave dáàdì ẹ̀. ní pé kí n búra. mo ń bọ̀. orí grave. bẹ́ẹ̀ ni sà tí bàbá ẹ̀ ni mo kọ́kọ́ gùn tó ní kí n bọ́ bàtà mo wá ń búra fún un ló wá ní kí n bọ́lẹ̀ kí n gùn tí mọ́mì náà. ẹ ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà mo ṣáà to protect my marriage ló yẹ kí n máa ṣe. kábíyèsí Ọlọ́run. mo wá búra ní ti mọ́mì ẹ̀ náà mo wá ní ti kẹta ṣé ó ní ìdí ní ó ní rárá pé ẹ̀gbọ́n dáàdì òní. ibẹ̀ ló ti wá hug mi pé òun wá very sorry pé ó ṣẹ̀ṣẹ̀ trust mi ni. pé ẹ láti Ìbàdàn lọ sí Enugu. bẹ́ẹ̀ ni sà. láti lọ búra lórí sàárè bàbá àti ìyá rẹ̀. oh my god. so aṣáàdì ní pé kán wá rí mi a ní family meeting mo lọ bá wọn mọ̀ bẹ́ẹ̀ mọ́mì kí ni mo ṣe wọ́n ní kì í ṣe nǹkan táwọn nìkan lè dá yanjú mo wá pé mọ́mì mi fẹ́ mọ́mì mi ní kí ni mo ṣe mo ní mi ò mọ̀ pé bóyá tẹ bá tiẹ̀ wá gbogbo àṣẹ́tù so mọ́mì wá pẹ̀lú àwọn tó ń kù fún mi ní dad méjì ìgbà tí màá wọnú compound wọn nù church toró kọ́lé sẹ́yìn church èrò kún gbogbo àyíká sitting room àyà mi já pé kí ló ṣẹlẹ̀ so bá a ṣe wá wọlé wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni tó jó lórí ẹbí wọn torí máa nǹkan wà ń bẹ̀ bọ̀bọ̀ tí mo ló máa ń fi tábà yẹn mo tiẹ̀ cut ẹ̀ short ni along the process máa yẹn tún arrest mi ìyẹn àbúrò ẹ̀ tó ń fi tábà ń gbà tọkọ mi ò sí nílé ó gbé mi lọ sí oríta station wọ́n ní kí ni mo ṣe fún ó ní mo máa ń rí òun fin òun dẹ́fẹ̀ teach me lesson wọ́n wá ní pé ṣọ́kọ̀ ẹ̀ wà wí ẹ̀ ó ní bọ̀dá òun wà wí ẹ̀ so máa yíbò kan ló wà ní ọ́fíìsì lọ́jọ́ yẹn wọ́n wá pe ọkọ mi pé ṣé o wà wí ẹ̀ pé wọ́n fi ọlọ́pàá gbéyàwó ẹ̀ ó ní ẹwọ òun ò tẹ fẹ́ dá sí kan yanjú ẹ̀ ibẹ̀ làwọn ọlọ́pàá yẹn sọ pé mi ò ní ọkọ gidi bí báwo lọkọ ṣe máa ní káàbùrò àfọlọ́pàá gbé mi so gbà tí wọ́n bẹ̀rẹ̀ family meeting yẹn ibẹ̀ ni mo ti wá raise gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́mọ́ wa ń ké pé olóńbúra ń sáré ó dẹ̀ sọ fún mi pé ṣé mi mọ nǹkan tó ń pè ní tradition ni mo ní má tó bá yẹ pé mo ṣe lóòótọ́ lóye oògùn wọn máa mú mi bọ́ tí mi ò bá ṣe kò sí nǹkan tó máa ṣe mí mọ́mọ́ wa ní pé upon that náà kò yẹ kí n lọ pété kí mo sọ fáwọn ni so ẹni tó wá kù fún wọn bàbá tó jẹ́ bàbá bọ̀bọ̀ tó mú arrest mi ló wá ní kí n má bínú wọ́n ṣàbẹ̀ ọkọ wọn bẹ èmi náà wọ́n bẹ àǹtí ẹ̀ ní pé tó bá ní nǹkan tí mo fi ṣẹ̀wọ̀n kí àǹtí ẹ̀ má bínú. ìyẹn lọ́jọ́ ìpàdé tí wọ́n pèrò tó pọ̀ lé ọ lórí yẹn. bẹ́ẹ̀ ni mo ṣàkúnlẹ̀ mò ń bẹ̀ wọ́n ibẹ̀ ló ti ń blast mọ́ mi like mother like daughter ṣẹ̀bẹ́ ilẹ̀ kọ́ láṣẹ owó ṣàǹbù mọ́mì mi from there ni woman yẹn aṣọ àdúrà lọ́wọ́ ẹ̀gbẹ́ ó dìde ó fẹ́ fọ́ mọ́mì mi létí so immediate brother mi ló wá mọ́rọ̀ wọn pé kí ló dé báwo lẹ ṣe máa fọ́ mọ́mí òun létí pé wọ́n bá yín yanjú ọ̀rọ̀ yín gán tẹ́ jẹ́ ìyá àdúrà kò yẹ kẹ́ máa ṣe báyìí wọ́n ṣáà da ọ̀rọ̀ yẹn rú mo wá ní òkè lórí ọ̀rọ̀ yìí mo ti lọ búra kí lẹ fẹ́ nǹkan tó ti ẹnu ìyá àdúrà jáde ni pé ó ní ìyẹn tí Sunday bẹ́ẹ̀ mi ṣe point 1 ni o point 2 tí má fẹ́ kí gbogbo ẹ̀ settle torí òun ready láti lose àbúrò òun a sì máa padà lọ sí Ezioha village ní Enugu pé màá lọ mú omi pé wọ́n ń pomi yẹn ní Abiam river pé bàbá àwọn ló ń bọ omi yẹn pé tí n bá wà mú omi yẹn nílé mi á settle mo wá ní yes máa mú again ibẹ̀ mọ̀ wá ní pé ọmọ àlè mi ní pé mi gbèrè owó mo fẹ́ mú mo ní má jẹ́ kí n mú lẹ́yìn ọmọ mẹ́ta bo ni mo tún fẹ́ lọ mo lè ti sún ènìyàn ká máa jà lẹ́yìn jà lọ́la mọ́ wọn ṣàyẹ̀sí àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ jẹ́ engineer same engineer pé láti máa pè wọ́n ní ajá tó bá mú mi kankan ó tí kù gan ó ń ṣèrànù mo dẹ̀ mọ̀ pé yes ó ń ṣe because there was a time tí mo lọ Sówèrè tí mo lọ bá ibẹ̀ ni mo ti ká pé fún secretary lóyún Chidinma mo wá sọ fún mo ní dájú ma so nǹkan tó ń ṣe ní most state lélẹ́yìí ó ní ọ̀rẹ́ nǹkan ló lo fóònù tó fi send message send ọ̀rẹ́ ìyàwó tó fún lóyún mo lókè tátún ní Bùsáyọ̀ church ẹjọ́ ìwọ ni ọ̀gá akọrin church àǹtí ẹ̀ ó dẹ̀ tún ń bá ọmọ náà kwaya yẹn ní àjọṣepọ̀ ó wá níbo mo ti rí mo ní ṣègbọ́n lélẹ̀ lórí fóònù ẹ̀ ibẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ sí ní ná mi lówó ẹ̀
tó mo ní oṣù fẹ́ ó ní tí màá kàn pa ẹ dànù ṣe mo kó wa asthmatic tẹ́lẹ̀ màá lo slump òkú ni mo wà lókè èmi ń padà lọ sí Ìbàdàn lọ́la bẹ́ẹ̀ mi ò lè dúró mọ́ bọ́rọ̀ ẹ ṣàṣe lọ bó ṣe di bó ṣe di March nìyẹn aṣáà ń lò bẹ́ẹ̀ òun wálé wá sùn mo ti ń kẹ́rù lé díẹ̀díẹ̀ a kàn wá láàárọ̀ á pìkà àwọn ọmọ mi lọ school torí January 2nd ló gba mọ́tò mi àǹtí ẹ̀ ní nàlára mọ́tò àwọn gba mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ kò deserve ẹ̀ ó dẹ̀ lọ́wọ́ mi ó gba kí lọ́wọ́ mi ọkọ àǹtí ẹ̀ Ìjẹ̀bú ni ó ní Sunday fún ọmọdé ní mọ́tò ẹ̀ kó máa lọ ó lóun ò lè fi mọ́tò yẹn lẹ̀ ó gba mọ́tò yẹn since that time ló wá máa ń pìkà àwọn ọmọ mi lọ school torí kò gbé lọ́dọ̀ wa mọ́ ó ti wá ń kẹ́rù nílé so bó ṣe wá di February ó kàn wá pìkà àwọn ọmọ yẹn lọ́jọ́ Monday ó wá lọ so I was expecting him kó bá mi kó àwọn ọmọ yẹn wá ní alẹ́ kò kó àwọn ọmọ wá ìgbà tó máa di Tuesday mo wá lọ school wọn pé kí n lọ check wọn pé kí n wo bí wọ́n ṣe rí ẹni tó ní school wa ni kí n wá pé dáàdì wọn wá Monday wọn ní pé ó ní wọ́n fẹ́ travel wọn school bí báyìí mọ́ inú ti fẹ́ bí mi kí n lọ sí church pé bẹ́ẹ̀ ibẹ̀ ló máa ń wà mo ṣáà ṣe investigation wọn láwọn ọmọ yẹn ò sí ń bẹ̀ ìdí òpá kó wọn wálé gbogbo anú bí ni a month mi rá àwọn ọmọ mi tí n bá pè á ní mi ò ní access láti rá àwọn ọmọ mi àti ìgbà yẹn ló ti gba ọmọ lọ́wọ́ mi ó gba everything ìwé ilẹ̀ tí mo gbé sínú wardrobe tààrà sọlọ́gẹ̀dẹ̀ estate ó lọ gbé fún caretaker wa máa yẹn ti ta gbogbo nǹkan nulẹ̀ ó lè ṣe ẹnìkan wọ́n á ní káwọn caretaker wá serve mi níwèé wọ́n dẹ̀ wà wọ́n mu wálẹ̀ méjì pé kí n kúrò ń bẹ̀ and I can afford 300,000 mo ní òkè ẹ̀mí kọ́ mo gbalé lọ́wọ́ yín ọkọ mi ló gbalé wọ́n láwọn ti pè pé olóhùn ò gbé bẹ́ẹ̀ mọ́ mo ṣáà ń bẹ woman yẹn for the past 3 months pé kó jọ tí n bá rówó lé màá san tí mi ò bá dẹ̀ ní 3 months pé kó jọ tí n bá rówó lé màá san tí mi ò bá dẹ̀ ní agbára ẹ̀ màá kó jáde bọ̀ ibẹ̀ náà mo ṣì wà mi ò tí kúrò so àwọn ọmọ mi tó gbà yẹn everything gbogbo nǹkan mọ́tò ìwé ilẹ̀ gbogbo ẹ̀ ló ti gbà ní ọwọ́ mi. ó ti naked ẹ̀. You understand that statement? Yes, sir. Ó ti já ẹ sí hòhò. Bẹ́ẹ̀ni, sir. Àwọn ọmọ tó tún torí wọn lọ búra náà ó tún ti gbà wọ́n lọ́wọ́. Ó gba ọmọ lọ́wọ́ mi. Mi ì rá àwọn ọmọ yẹn. February ni mo rá àwọn ọmọ yẹn last. Èyí ló ń wọ́n sọ̀yọ́ kọ́lọ́hún wá fún ṣe. Ṣèyí ló ń wọ́n sọ̀yọ́ o kọ́lọ́hún wá fún ṣe. Ìlérí ò dàbí. Lò náà kan tiẹ̀. Bẹ́ẹ̀ni, sir. Látọ̀dọ̀ ta ni? Ẹ̀gbọ́n yẹn náà ni wòlíì yẹn. Ipò wo lọ wà báyìí gan? Wọ́n ní ogun òtún wọn lóòtún wà òkè báyìí. Mi ò wá òkè sá. Nítorí mo ti wá ráwọn ọmọ rẹ kàn yín. February mo ti rí wọn last. February ló ti rí wọn. Níbo ló trace wọn dé pé wọ́n kó ọmọ lọ? Ẹ̀gbọ́n kan wà lẹ́kọ̀ọ́ ní Kọ̀tún torí mo ti lọ sí church mo ń rí mi mo kàn máa lọ mo dẹ̀ ti pe àwọn ará àdúgbò ibẹ̀ tán nífẹ̀ẹ́ mi most of them máa ń pè mí ní pé àwọn ọmọ mi ò sí ń bẹ̀. Pé wọ́n sin church. Pé wọ́n sin church. So wọ́n á ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n kan tó wà lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló kó ọmọ yẹn lọ ibẹ̀ ni wọ́n wà. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n kan tó wà lẹ́kọ̀ọ́ ló kó ọmọ lọ. Ní Kọ̀tún bẹ́ẹ̀ ni sà. Kò sọmọ lọ́dọ̀ rẹ̀ kò sí lọ́dọ̀ tiẹ̀ náà. Bẹ́ẹ̀ ni sà. Irúfẹ́ ìyàjẹ́ ni wo nìyẹn. Now wíwá bí rẹ̀ ń sìn ṣé káàbọ̀ bẹ́ẹ̀ bí wedding yẹn bẹ́ẹ̀ sì padà dọ́kọ àtìyàwó ni àbí ọmọ ló fẹ́ gbà àbí kí ló fẹ́? Méjèèjì náà ni mo fẹ́ sà. Ó sì nífẹ̀ẹ́ ọkọ rẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ ó dàbí pé ẹ̀gbọ́n ọkọ rẹ̀ ló fura sí. Ó ní àwọn ọmọ ìjọgán mọ̀ torí àwọn ìgbìmọ̀ mi kan lè máa dárúkọ wọn ní àwọn àgbàlagbà church most of them máa wá ń bá mi tí wọ́n ní pé àwọn ò lè sọ̀rọ̀. Ẹ fẹ́ wá bí? Ẹ lè sọ báyìí. Mo ti sọ fún wọn ó ti fẹ́ lòmí bó táwọn èèyàn náà ó mú lédì yẹn wá. Òun ló dẹ̀ gbé mọ́tò mi fún torí mo rí wọn lórí ìta. Mọ́tò tó gbà lọ́wọ́ ẹ̀. Ó gbé fún girl yẹn. Ó gbé fóbìnrin mi. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ rẹ tí wọn náà bí tó bí fúnra rẹ ó kó fóbìnrin mi tó fẹ́. Bẹ́ẹ̀ ni sà. Síbẹ̀ náà ó sì nífẹ̀ẹ́ ọkọ rẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ó sì fẹ́ padà fẹ́. Bẹ́ẹ̀ ni sà. Ó mind kó fi wọ́ bì kan kó fi ìyàwó yẹn náà bì kan. Bẹ́ẹ̀ ni sà. Má ṣe o. Má ṣe o. Nígbà tó jẹ́ pé a sì fẹ́
a fẹ́ plead a sì fẹ́ bẹ̀ àbí nítorí ìrànlọ́wọ́ tó bá lè ṣe fún wa láti fẹ́ ọ padà tó bá ní kó mú kan nu ọmọ nù kó fẹ́ ọ padà báyìí wo ló mú kó fẹ́ ọ padà yẹn ni. àwọn ọmọ mi lè fa àwọn ọmọ mi sílẹ̀ sá. as you know the two options tó fẹ́ ká filẹ̀ yẹn ìwo ló máa kọ́kọ́ múnú méjèèjì. àwọn ọmọ mi. obìnrin máa nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ o má ṣe o kí ló kórúkọ ọkọ rẹ̀ lẹ́ẹ̀kan sí. Eso Sunday Samson. Eso Sunday Samson. ọmọ ìlú Enugu State ni ìwọ. Ebonyi State. sọ́dọ̀ yín náà lẹ ti pàdé àbíbí. Ifẹ̀ lẹ ti pàdé. ó mà ṣe o. bó la ṣe lè rí wòlíì yẹn wọ́n ní wọ́n yọjú ńgbà tí wọ́n pè wọ́n jù. wọ́n wá lẹ́ẹ̀kan àtìgbà tán lẹ̀ sí ń pè wọ́n kò wá mọ́. ẹ pè wọ́n ẹ bá pè wọ́n ẹ bá ẹ̀yin lẹ mọ̀ wọ́n. Gloria Ọlátúnjí lórúkọ ẹ̀ ó ní Kérúbù Church ní Alade Street ní Odò Ọ̀nà Kékeré. Ìyá àdúrà Ọlátúnjí náà máa ń pè. Ìyá àdúrà Ọlátúnjí ẹ dákun ẹ yọjú sí wa nǹkan tí yín náà ò ní bàjẹ́ o Ọlọ́run yóò túbọ̀ máa lò yín o Ọlọ́run ò ní kúrò nú ayé yín o ìyá àdúrà Ọlátúnjí àbí. Bẹ́ẹ̀ni sà. ẹ dákun ẹ yọjú sí wa torí tọlọ́run ẹ dákun. a ti pè yín ẹ ti wá rí ṣùgbọ́n gbogbo ìgbìyànjú wa láti pè yín padà ká jọ tún sọ̀rọ̀ ẹ yọjú. Ìyá àdúrà Ọlátúnjí ní Odò Ọ̀nà Kékeré ní Alade. Odò Ọ̀nà Kékeré wọ́n lẹ ní chọ́ọ̀chì Kérúbù ní Alade. ẹ dákun ìyá àdúrà Ọlátúnjí wọ́n ti mọra wọn báwọn bá a ṣe sọ wọ́n ti mọ̀ pa wọn. Bẹ́ẹ̀ni sà. ẹ yọjú sí wa ayé tẹ bá sì jáwọn ìtẹ dé èèyàn wọn náà tẹ bá ń gbọ́ alálẹ̀ ẹ bá sọ fún ìyá àdúrà Ọlátúnjí pé kí wọ́n yọjú sí wa o obìnrin ni wọ́n obìnrin ni ọmọ yìí náà ibi wọ́n bá kù sí kí wọ́n sọ tí wọ́n bá fẹ́ fún un kóun náà tiẹ̀ lè ráyé lò torí kò ní láìpẹ́ báyìí láìrọ́mọ rẹ̀ láìrọ́kọ rẹ̀ tí wọ́n bá tiẹ̀ wàá rọ́kọ yóò sára àwọn ọmọ rẹ̀ àbí ìyá àdúrà Ọlátúnjí ẹ dákun ẹ yọjú sí wa táyé bá ń tojú àgbà bàjẹ́ Yorùbá ní àìmọ̀ wá wù wọ́n ni ìyá àdúrà Ọlátúnjí